èmi ló ń ṣe update fún kí n tó gba ibi iṣẹ́ mi lọ àjínà ni màá fọ̀rọ̀ ẹ̀ ṣe. Oní pẹ́pẹ́sẹ́ ọkọ mi ṣe kí ló lọ́kọ mi ṣe náà. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ ìdí tí o fi qualify as jigolo tí gbogbo ẹnu mi fi gbà again láti sọ jigolo. ẹ̀yin èèyàn mi Mewolaka ó ti jáde sọ̀rọ̀ sí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin pẹ̀lú ọkọ rẹ̀. Ó ní jìgólò ní Lizzy Anjorin padà fẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó fi ní ọkọ. Ó sọ̀rọ̀ gidi sí arábìnrin yìí látòrí wípé òun pẹ̀lú rẹ̀ wọ́n jọ ń ta òun síra wọn. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ làbárí ọ̀rọ̀ náà. ṣé o rántí wípé lójú mi lójú Ẹniọlá nínú conference call yẹn ní ìyá Ikima ìyáálé ẹ ti jáwọ́ pé ó wá bá òun nínú ilé, ó ní ó lálà wípé ó máa pàdé obìnrin kan tó máa yọ yín kúrò nínú poverty, pé bẹ́ẹ̀ ṣe ní kí àtẹ́ẹ̀ní báàgì bẹ́ẹ̀dì tẹ́ẹ̀ ní nǹkan tẹ́ máa jẹ yìí, pé wọ́n ní obìnrin kan bọ̀ ó máa yọ yín kúrò nínú poverty, ó máa lówó, pé tó o bá ti ń ṣe project yẹn kó jọ kó má bínú. ṣé o mọ̀ pé one of the reasons tí mo ṣe sọ wípé Ẹniọlá ṣé orílẹ̀ ayé ẹ̀ òtútù bọ́ sí ọwọ́, òtútù ṣìyàn jìgólò ló tún lọ fẹ́ ládùúrú ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ. Àbí kìí ṣe lójú ayé, àbí lẹ́yìn ẹ̀ ni ìyá kí má ṣe sọ. Torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí, òun sọ bẹ́ẹ̀ ni pé mo drag ẹ̀, òun sọ bẹ́ẹ̀ ni pé ẹnu mi ò gbà. Àbí lójú ayé ẹ̀, àbí ó sùn nígbà tá à ń ṣe conference call yẹn lórí fídíò call yẹn, nígbà tí ìyá kí wọ́n sọ wípé bó o ṣe máa ń wọnú DM àwọn obìnrin nìyẹn, inbox àwọn obìnrin tó ní kí n lọ sọ níta pé àwọn obìnrin tó ti wọ nínú inbox wọn pé wọ́n á bọ́ síta wọn làwọn á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, pé tó o bá ti rí póbìnrin kan lówó, tó o bá ti rí póbìnrin kan ṣe dáadáa lórí social media, wípé o máa toast wọn. In fact o rántí wípé o lo oògùn kan tí ìyá kí máa sọ lójú gbogbo wa, tó o lo oògùn tó o fi bá obìnrin sùn, tó o dákú lórí obìnrin yẹn, tó jẹ́ wípé ìyá Ikima àti àwọn fámílì ẹ ló sáré wá gbé ẹ tọrọ ṣẹ lọ sọsibítù. Oògùn manpower tó lò tó fi lọ bóbìnrin olóbìnrin sùn. Ó rántí eléyìí tó tàn wá tó fún lówó mọ́tò. Ó rántí bó ṣe sọ wípé òun mọ̀ gbà pé kò tí ju 2 months ń sìn tó wọnú DM Ẹniọlá tó lọ ń tòsí ẹ̀. Ó rántí pé nígbà tó di China dé tó rò pé owó ti dé lọ́wọ́ ẹ̀ tó rò wípé olówó ni ló fi wọnú DM tó lọ ń tòsí ẹ̀. Ó rántí pé èmi fúnra mi ti block ẹ̀rí, admin mi ti block ẹ̀rí nígbà tó ń ṣe hello love. Ó rántí wípé admin mi ni Ẹniọlá lọ bá tó ní kán má jẹ́ kí n mọ̀ kán jọ kán unblock ẹ wípé you are not one of my followers, pé alájà ti block ẹ tipẹ́tipẹ́. Inú torí òun bínú pé mo pẹ̀ ní jìgólò báyìí, èmi ló ń ṣe update fún tó ń bọ́kọ mi. Jẹ́ ṣàlàyé fún ẹ, dírẹ́fà tó gbé wa wá tá à ń san sálárì fún, ara ẹ̀ á pa ẹ jẹ, á maintain ìyàwó 3 conveniently pẹ̀lú owó tọkọ mi ń san fún. Ọ̀rọ̀ mi ò yí ẹ. Tó o bá mọ ìlú tó ti ń bọ̀ tí mo ti lọ gbé ní airport tá a fi yà ní ọjọ́ tẹ̀ ń pariwo tẹ̀ lẹ́ ń ṣe nǹkan, ò ní sọ̀rọ̀. Ọmọ ìyàtọ̀ tó wà láàrin mi àti Ẹniọlá, èmi ọkọ mi ò padà wá di Mrs. Mewolaka. Kò wá máa jókòó sí di íńtánẹ́ẹ̀tì kó wá máa lóun bá mi ṣe prógráàmù. Ìdí pé mò ń dáná àmàlà, mò ń tẹ̀bà, mò ń tayán ló ti bá mi, tó ní ìyàwó òun ò ní ṣerú ẹ̀ láyé. Ó mú mi kúrò nínú wípé obìnrin ń jìyà, obìnrin ń jìṣẹ́. Kò yí ẹ, ó kọ́kọ́ fi mí sílé ná, mo kọ́kọ́ jẹun, mo chop up, mo sanra. Owó tí mò ń gbà gẹ́gẹ́ bí owó oúnjẹ tí mò ń gbà as upkeep money tí ìyá ẹ̀ bá ní àti bàbá ẹ̀, wọn ní tẹ̀lé ẹ sí lọ ilé Ẹniọlá Sisi Alágbo kó wá jẹ́ ibẹ̀ náà ti máa pe ìyàwó ẹ̀ kán ní kó farabalẹ̀, àbí ìyá ẹ̀ ò pe ìyàwó ẹ̀ ìyá Ikima pé kó farabalẹ̀, pé ọmọ òun ti wà lọ́dọ̀ olówó ń sìn, pé gbogbo nǹkan tó bá níìdì
wàá máa sẹ́ǹdì ẹ̀ sí síǹsì tó ti wà tó ti di Mrs. Alágbo sìn àbí ṣé Mr. Alágbo ni tó ti di Mr. Alágbo àbí ìyẹn ò sọ ìyẹ́ ẹ̀ fi lélẹ̀ ó lọ sí tẹni àbí ilé ẹni ọlá kọ́ ló kó lọ ṣé ó rẹ́ǹtì ilé fẹ́ni ọlá ni ṣèbí inú ilé ẹ̀ ló ń gbé ọmọkùnrin ó fẹ́ tẹná wọ́rọ̀ ni ẹni ọlá fún mi ní 1 million jẹ́ kí n sọ bó ṣe sọ 1 million yẹn ńgbà tó wá bá mi nínú DM tó ní mama I want you to come to my shop money don't talk to me go and speak with my manager mi ìjẹ́ kó bá mi sọ̀rọ̀ manager mi ló fi 1 million bẹ̀ tí gbogbo advert tí mò ń ràn fún ẹni ọlá tí ò bá sọ́dọ̀ lóríire tí ò bá yí di resort ẹni ọlá ò ní bẹ̀bẹ̀ láti ó tún bẹ̀bẹ̀ san 1 million yẹn ni ṣó wá rí ìyàtọ̀ láàrin mi pẹ̀lú tiẹ̀ ìwọ tí wọ́n fi ń kiri àgbo tó fi ń kó kẹ́ẹ̀gì tẹ̀lé tàlá lágbo tó fi ń ṣẹnu yàmàyàmà gbogbo ohun tí mo bá ti polówó lọ́jọ́ ayé yìí lọ́kọ tèmi rà fún mi that is the way he support me lọ bá ṣíra gold ó lóye gold tọkọ mi rà fún mi orí online ni mo ti sọ yìí lọ bá Sira clothing alábàáyà ó ní oyè àbáyà tọkọ mi ti rán fún mi mo polówó áàjì nílẹ̀ yìí kó tètè dé wípé mo meet ájì mi court èmi àti ọkọ mi lọ múra àjọ lọ ájì that is how my husband do that is how he supports me mo kì í ṣe orúkọ tán pé èjìká ni lóòótọ́ nẹ́ni tó nígbà tó pè ẹ́ tó bẹ́ ẹ sọ̀rọ̀ ohun tó pè ẹ́ tó ń bẹ́ ẹ sọ nínú mọ́tò ni wípé kó o má jókòó ti obìnrin pé Islam forbid wípé kí obìnrin máa bọ́ ẹ níwọ tó ní opportunity tó béèyàn gidi sọ̀rọ̀ tó yẹ kó o bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi báyàwó yín sọ̀rọ̀ kán mú mi lọ sóko wọn bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àbí tòmátò àbẹ́gẹ́ kémi náà lè máa ṣe lóko wọn kí n lè rí nǹkan mú sẹ́nu tọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn ó ní kó o má jókòó ó ní olóòfẹ́yìn ó dẹ̀ pé rẹ lọ́mọ mùsùlùmí ó gbé ọyàn síta lórí íńtánẹ́ẹ̀tì ìwọ náà dẹ̀ ń ṣe pé no it does not befit Islam ntọkọ mi bẹ́ẹ̀ sọ nìyẹn ṣé o tó wo ìwọ́n tí ẹni ọlá ó tí ì kọjá yẹ Ọlọ́run ṣé orí gbogbo nǹkan tó ṣì ń sọ I can see wípé ìwọ gan mọ̀ pé òtò bẹ́ẹ̀ ò tí ì kọjá yẹ so mi tí ì lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ kàn kọjá yẹ kàn mú mi bínú kàn kọjá yẹ àwọn tó ń ìwọ náà mọ̀ wípé àwọn kan wà tó ń bẹ̀ mí pé kí n tú wọn lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ tí mo ní rárá torí ilé tí mo kọ́ ni ẹ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run èmi náà kọ́ o Ọlọ́run Elédùmarè ló fún mi ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fi mi ṣe sábàbí ire fún ẹ ilé tí mo kọ́ ni ẹ mi ì ní fẹ́ kówó ó tí ì ṣẹ̀ wèrè tó gbé sílé ní òye ó rò wípé lájẹ sọ̀rọ̀ Akeem mo kọjá ẹni tó máa ṣe update fún àbó tó fẹ́ gbọ́ mi túbẹ̀ síta orí ẹ̀ dàrú orí ẹ̀ ṣẹnu ṣẹ̀kànṣẹ̀kàn wọn kó jíǹsì sí ẹ lọ́rùn wọn wá ra tẹ́nísì wọn rà sí ẹ lẹ́sẹ̀ ó lóun bóun sáàbù ráìsì kẹlẹ Mr. Alágbo wọn ti sanwó orí ẹ enjoy ọdẹ ṣé torí mo sọ ìwọ ló wá sọ lẹ́yìn ìgbà tá a ṣe mítì yẹn tó tí woman yẹn sọ̀rọ̀ tí mo bẹ̀ tí mo sọ fún ẹ̀yin méjèèjì oní ẹlẹ́sìnrìn yìí mo ní tí obìnrin yẹn bá bọ́ síta tó bá lọ sọ̀rọ̀ mo ní ẹni ọlá ọjà obìnrin ló ń tà àwọn obìnrin ò gbọ́dọ̀ bínú sí ẹ wọn ò gbọ́dọ̀ kẹ̀yìn sí ẹ mo ní ẹ ti fìyà jẹ ìyá Ikima ẹ ti fìyà jẹ ẹlẹ́dàá ẹ mo ní ṣe ni kẹ́ ẹ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ ó wá gbẹ̀yìn pè mí lẹ́yìn ìgbà yẹn ó wá ń sọ fún mi pé o kàn fẹ́ sọ̀rọ̀ ni lójú ìyá Ikima nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ pé ń gbọ́ ṣé òótọ́ ni gbogbo nǹkan tó sọ ìwọ idiot ẹnjìníà korea àbí kí náà pè ẹ yìí bíríkìlà tí ò rí ṣe yìí lọ́wọ́ àwọn bíríkìlà alálùbáríkà ṣe náà kọ́lé mọ́lé tán wọ́n ń ṣí tóbìnrin ilé tó mọ bó ṣe jẹ́ ilé tó mẹ́ni tó kọ́ ṣebí ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ tí mo níṣe lóòótọ́ ni òní kò parọ́ ṣe bóun sunkún ni tó ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó má táṣìírí ẹ kì í ṣe wọ́n ní ó wá ní mo pè é ní jìgólò ṣé torí pé mi ìpè é lórí burúkú akóṣìbérò mo ṣẹ́nu kù ní you understand mo ṣẹ́nu kù ní ṣe bó ní kí n máa bẹ́ẹ̀ ni ó wá gbẹ̀yìn wá pè mí
ó wá ní o ò fẹ́ sọ̀rọ̀ lójú ẹ̀ ni kò fi ẹlẹ́kànbalẹ̀ nínú ilé alágbèrè ni. Mo sọ wípé no, don't play that card. Do not play that card with me. Pé this is not the time tó máa sọ wípé aṣẹ́wó ni alágbèrè pé ṣèbí single mother ló fẹ́. Ó tún sọ oníṣèbí single mother. Mo ló o fẹ́ ní single mother ó dẹ̀ dúró tì ẹ́ fún 15 years ó dẹ̀ ń bọ́ ẹ. Ṣé engineer ni ẹ́? Àbí òṣìṣẹ́ lábẹ́ èèyàn tán sọ wípé kí wọ́n náà lọ máa bá wọn supervise ilé yẹn. Ilé mélòó lo supervise, ilé mélòó lo ti kọ́? Dá mi lóhùn. Mo ní mi ò ní gbà. Ìgbà tí mo dẹ̀ rí yín tẹ́ lọ sọ́dọ̀ blogger oní 50k tẹ́ bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀, mo dẹ̀ pè yín, mo wọ́ọ̀nù yín, mo ní tẹ́ bá continue láti máa ṣe irú nǹkan, mo lé mi fúnra mi á bọ́ síta máa gbèjà Ìyá Ikima, mo lè fìyà jẹ lẹ́dàá ẹ̀sẹ̀. Mo ní mo tún sọ fún mo ní Ìyá Ikima kó wá bá mi l'Ákúrẹ́ torí ó ń sunkún ni. Gbogbo èrò ọkàn mi ni wípé màá wọ́nà bọ́kàn tí ẹ̀ ṣe máa balẹ̀ kí n wówó díẹ̀ fún ṣèbó yarí oní kí n má jẹ́ kó dọ́dọ̀ mi olóòní gbà. Mo dẹ̀ fi yín sílẹ̀ torí ìyàwó ẹ ni, kó má dàbí ẹni wípé Ìyá Ikima ló rán mi níṣẹ́. Torí mo wá yarí wípé Ẹniọlá ìwọ fúnra ẹ gangan ò ní sí ní position láti drag Ìyá Ikima ń tẹ́ ẹ ṣe fún òdá. Kódà mo sọ fún Ẹniọlá lọ́jọ́ ẹ̀, mo ní ìyàwó 15 years tó ń bọ̀, mo ní wo bó ṣe fi sílẹ̀ tó wá bá ẹ, mo ní tó bá rí ẹ lò mí, mo sọ fún Ẹniọlá, mo ní ṣé o rò pé olówó ni, mo lé mi pẹ̀lú ẹ̀ mọ̀ pé olówó òun patch things up ni, mo ní tó bá tún rẹ́ lò mí á bá lọ, mo ní jìgólò ni lójú ẹ ni mo ṣe sọ mi ìsọ lẹ́yìn torí pé mi ìwà bá yín drag Ìyá Ikima, mo kọ̀, mo ní mi ìtún nígbà kẹ́lò mi drag ẹ̀, èmi lẹ fẹ́ drag, èmi lẹ fẹ́ tó bá ní irú èmi ní ìyá tí ìyá ẹ bá jẹ́rú èèyàn bíi tèmi kò ní tẹ̀lé ẹ lọ sí ilé Ẹniọlá Ọlágbo kẹjọ máa ta àgbo. Ó máa tí oró ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọkọ tèmi. Ṣé bàtà ẹ ló lè tú ni àbí sórí tèmi bá ń ṣe nǹkan, even tí n bá ń ṣe funding, tí n bá ń ṣe donation, ọkọ mi lá kọ́kọ́ dáwó, àwọn àbúrò ọkọ mi lá kọ́kọ́ dáwó tá fi support mi. You understand? They added values to my life and they are still adding values to my life. Not ilé yín. Well, mi ti sọ̀rọ̀. Update ẹyọ kan tó ṣe ni mo ṣe sọ yẹn. Tó ń bá tún bí ẹ̀dá sọ mí. Ìwọ Ẹniọlá, ò tí kọjá ayé Ọlọ́run wà láì. Èmi gan rí pé ò tí fẹ́ kọjá ayé. Kò yá adé mo bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o bá sórí mi ò ń ṣe role model. Mi ò dẹ̀ kò sí ọ̀rọ̀ ẹ, kò sí nǹkan kan tó o tẹ̀lé nínú àwọn nǹkan tí mò ń sọ. Ó ṣì role model èèyàn ni. Àwọn tó yẹ kó o yàn ní role model wà lórí social media, ó mọ̀ wọ́n. Àwọn afọ́kọsíwìn afọ́kọyàwèrè bíi tiẹ̀ tán gbégbèkúgbé tán fẹ́fẹ́kúfẹ̀ẹ́ tí wọ́n ní sinmi bíi tiẹ̀ tó jẹ́ àwọn náà raṣọ sọ́kọ lọ́rùn tán ra bàtà sọ. Àwọn ló bá lọ yàn rí role model. Èmi ò ní bẹ́ẹ̀ fọwọ́ bo ìbàjẹ́. I've told you, gbogbo chances mo ti fún ẹ láyè láti change. Mi kúkú wà díẹ̀, kì í dẹ̀ ṣọpọ̀ fọ̀rọ̀ lọ̀ mí. Ìgbà tó bá ti mess ara ẹ up, tó bá ti ṣòṣì, làwọn tó rò wípé èmi ní role model bó ṣe ń fi mí tajà, tó ṣe ń ṣe ataché mọ́ mi, tó ṣe ń ṣe àfòmọ́ mọ́ mi, tí àwọn èèyàn mọ̀ wípé my relationship with you is strictly on business. Ó fún mi ní advert mo dẹ̀ ń gbowó mi pàṣẹpàṣẹ. I don't know anything about you. Ìgbà tó ló fẹ́ wá lé mi gan, tó ń ṣe mi ìjọ́kọ̀ dé lé mi, ìgbà tó ló fẹ́ rí mi gan, mo ní mi ò lè rí mi. I don't want to have anything to do with you. Owó gan tó bá san, ẹni owó tó bá máa san ìwọ àti admin mi lẹ́jọ́ máa dínàdúrà kó tó di wípé o san sínú àkáǹtì mi. You understand? Àwọn yẹn ìgbà tó bá ti make mess of yourself, làwọn yẹn máa wọ nínú DM mi, àná fẹ́ fẹjọ́. Bí Ìyá Ikima ṣe wọ nínú DM mi mọ́ tó lóun fẹ́ fẹjọ́ ọmọ mi sùn mí. Nígbà tó bá sọ̀rọ̀ tán máa sọ fún wọn ó kì í ṣe ọmọ mi, mi mọ̀ ẹ́, mo ti ní kó yé pè mí ní role model mọ́, ìwọ làfòmọ́ tó fò mọ́ mi. Mo tún sọ, ó jẹ́ ṣọ́rẹ́, ilé gíláàsì ló máa wà. Gbogbo ohun tẹ́ ẹ lè sọ nípa mi pátápátá ọlọ́kọ mẹ́ta. Aṣẹ́wó, orí social media lẹ ti máa rí. Mi ò ní ọ̀rẹ́ orí Facebook, mi ò close mọ́yàn. Mo máa mélòó nínú yín. Ìyá ni wúrà tó dẹ̀ ń sunkún kiri tó ní mo sọ báyìí. Èmi tí mo wọ̀nù ẹ lọ́jọ́ yẹn tí mo ní Ẹniọlá, mo mọ̀ wípé tí Ìyá ni wúrà bá súnmọ́ ẹ tó bá rí àṣírí ẹ tí á bàjẹ́. Nǹkan tí mo pè ẹ́ lọ́jọ́ yẹn pé ìwọ tí kọ̀kọ̀rọ̀ ẹ ò ṣe é rí ló lọ yàn rẹ orí Facebook, gbogbo ohun tó ń bò àṣírí ẹ máa tú.
ó jẹ́ ṣọ́rẹ́ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ mò ń gba ibi iṣẹ́ mi lọ ọkọ mi ò dẹ̀ ní jókòó tí mi kó máa bá mi ta gàárì àbúrò ọkọ mi lórí social media ìwà àtọkọ ẹni kẹ́ ẹ lọ ra kẹ́ẹ̀gì Mrs. Sisi Alágbo àbí ṣé Mr. Sisi Alágbo ni ṣọ́rẹ́ okay.